gbogbo àwọn ọkùnrin tí mo máa ń pàdé wọ́n máa rí pé iṣẹ́ tíátà ni mo ṣe. Tó bá ti máa ń fẹ́ mi, tó bá ti máa ń fẹ́ra ta ti fẹ́ràn ara wa dáadáa, wọ́n máa wá dé stage yẹn, wọ́n máa sọ pé ò ní lè ṣe movie mọ́, wà ní láti fi movie lẹ̀ kẹ̀ èmi fi movie lẹ̀ o. So máa ń sọ fún wọn pé tó bá mọ̀ pé ò ní mi fẹ́ má wàá tọ́ mi máa lọ, ẹni tí Ọlọ́run bá kọ sí mi á wá, ṣùgbọ́n kò yẹ kó pẹ́. Ẹ̀wọ̀n ní ọjọ́ alẹ́ àbíwá lè máa sọ̀rọ̀ báyìí. Ilé ọkùnrin náà dalẹ̀, ilé ọkùnrin tí ń ṣúra ẹ̀rọ sí. Yeah, so wọ́n máa sọ pé ilẹ̀ obìnrin kì í pẹ́ ṣú. So but instead of that, èmi feel pé kíyàn máa ó better kíyàn ní sùúrù láti mọ̀yàn tíyàn fẹ́ dáadáa. Kíyàn máa wọnú ìgbéyàwó yẹn kó tún bọ́ síta immediately. Mo máa ń sọ in English, a broken relationship is better than a broken marriage. So mo máa ń sọ dáadáa. So I prefer to èmi fúnra mi sì máa like láti calm down, máa ní láti ní sùúrù, mi ní fẹ́ rush sínú ìgbéyàwó. Ṣùgbọ́n tí bá wá rí èèyàn tó fẹ́ fẹ́ mi tẹ́ pé a fẹ́ fẹ́ra wa, tá bá ti jọ jókòó ta sọ̀rọ̀ dénúdénú pé mo fẹ́ fẹ́ o, a máa wá ní láti sọ̀rọ̀. Iṣẹ́ tí mò ń ṣe leléyìí o. Tó bá yẹ pé àwọn roles kan wà tó fẹ́ kí n ṣe mọ́, irú àwọn kissing àtàwọn nǹkan bẹ́ẹ̀, a lè ní understanding nípa ẹ̀. But tó bá yẹ pé o kò fẹ́ kí n kò dúró pé kí n má ṣe mọ́, èèyàn ò ní lè wọ́ọ̀kù. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò Oyinmomo ló wà lójú amóhùnmáwòrán yín. Gbogbo olólùfẹ́ wa àdúpẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń wò àdúpẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń kan sára sí wa àtúndúpẹ́. Nítorí wọ́n ní ẹni tí a bá ṣe lóore bí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lọ́rù lọ ni. Ẹ jẹ́ kí mi àti ti ẹ̀ wo láti owó dátà tẹ́ ẹ̀ ná láti lè máa wo Oyinmomo. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora pátápátá, ìyẹn ní òkè òkun, tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, tẹ́ ń lọ sí abala ìrísí, tẹ́ ń sọ̀rọ̀ lóríṣiríṣi nípa bá ṣe ṣe tó dáa àti bá ṣe ṣe tó dáa náà, ẹ̀yin náà ẹ ṣé àdúpẹ́ o. Lórí ètò wa lónìí, a kì í torí gbígbó kápájá, a gbọ́dọ̀ torí kíkàn kápá àgbò. Ẹ̀ka ọ̀dọ̀ àwọn eléré àgbéléwò, eléré ìdárayá, ibẹ̀ la yà sí. Lẹ́ka ìyàwó wo àwọn obìnrin tí wọ́n wà ń bẹ̀, tí wọ́n kú ojú òṣùwọ̀n, tí wọ́n mọṣẹ́, tíṣẹ́ dá lójú, tíṣẹ́ yé. Nínú wọn láti rí àlejò wa wá ò pé gẹ́gẹ́ bí fine girl, gẹ́gẹ́ bí ọmọ tó dáa, gẹ́gẹ́ bí ọmọ tó ń sọ. Adẹ̀rí pé lẹ́nu iṣẹ́ náà wọ́n ń gbé òkè àgbà sí. Àwa ní ká wò ó tó ká ṣàfihàn wọn fún àwọn èèyàn láti tún mọ̀ wọ́n ju bá ṣe mọ̀ wọ́n lórí eré àgbéléwò lọ. Ẹ̀yin wọn lórí ètò Oyinmomo Mojísọ́lá ọmọ Adébánjọ, àwọn ni mo gbà lálejò lónìí tí gbogbo yín mọ ìnagijẹ wọn sí Spiffy. Spiffy. That's me. Spiffy. Ṣé ẹ wà dáadáa? Mo wà ẹ̀yin náà kọ́. Àdúpẹ́ lọ́wọ́ lọ. Àwọn èèyàn kan ní àmójú kò gbé bímọ, Canada ló wà ń sìn, kò gbé Nàìjíríà, ó ti relocate. Mo ní ṣé lóòótọ́ ni? Rárá, mi ò relocate. Mo lọ ṣe ìsinmi díẹ̀ ráńpẹ́ kékeré kan ni. Wọ́n ní ọmọ tó bá ṣiṣẹ́ déédéé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe kí ni. Ó lásìkò gbádùn àti sinmi. Ìsinmi tí ẹ tọ́ sí. Tó ẹ jẹ́ ká yin lọ sẹ́yìn díẹ̀ síbi tá a ti bẹ̀rẹ̀. Kí ló mú iṣẹ́ yìí wọ̀nyí? Ṣé wọ́n mú yín lọ́wọ́ fún èèyàn kan ni pé ọmọ yìí good, darí talent nínú ẹ̀? Àbẹ́yìn gangan lọ wò pé kí ni ìgbé mi nínú, mo mọ̀ pé mo ní, jẹ́ lọ wá ìmọ̀, jẹ́ mọ bí mo ṣe máa wọlé tó fi dòun léni. Ẹ fún wa nítàn yẹn lórí ẹ̀rọ. Iṣẹ́ òṣèré orí ìtàgé jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn jùlọ, tí mo ní ìmọ̀ fún láti kékeré. Ó ti wà nínú mi láti kékeré ìgbà tí mo wà ní bíi age 10, ọmọ ọdún 10. Yeah, so ó jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn gan. Tí àwọn òbí mi dẹ̀ ní ọwọ́ sí fún mi pé kí n ṣe. Ìgbà tí mo wà ní secondary school nígbà yẹn, ó yẹ kí n bẹ̀rẹ̀ láti máa ṣe movie, ṣùgbọ́n mo pàdé bọ̀dá Femi Adebayo. Ó máa ń ṣe movie ní ọ̀dọ̀ wa ní Kòròdú nígbà yẹn. So wọ́n wá sọ fún mi, ó advice mi pé, wọ́n fún mi ní ìmọ̀ràn pé kí n fojú sí ilé ìwé mi. Tí bá ti wá parí, mo lè wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Òun ni wọ́n
gbọ́ràn sí nǹkan tó sọ mo dẹ̀ parí ẹ̀kọ́ kíkà mi bí mo ṣe parí ni mo wá fi bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní 2019. ṣọ́dọ̀ wọn náà lẹ ti bẹ̀rẹ̀? Rárá o, gbogbo ìgbà yẹn mi ò tiẹ̀ wá mọ̀ wọ́n, mi ò mọ̀ wọ́n pé èèyàn mọ́ra, mi ò tí mọ̀ wọ́n gbà yẹn, mo kàn pàdé wọn nígbà yẹn, wọ́n dẹ̀ fún mi ní ìmọ̀ràn torí mo sọ fún wọn pé mo fẹ́ máa ṣe movie nígbà yẹn, wọ́n wá sọ fún mi pé ṣé táwọn bá fún mi ní ìmọ̀ràn yìí ṣé màá gbọ́ sí wọn lẹ́nu, wọ́n dẹ̀ ṣe fún mi. Ẹ̀mọ̀ wọ́n ní tí àgbà bá sọ nǹkan fún ọmọ kékeré ó ní láti gbọ́ràn, tó bá ṣe fún mi ní ìmọ̀ràn yẹn mo dì mú sí ọwọ́ ọ̀tún mi pé kí n má lè gbàgbé mo tẹ̀lé nǹkan tó sọ fún mi. Ìgbà tó di 2019 gẹ́gẹ́ bí pé torí pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, ìgbà tí mo parí school tí mo lọ sí youth service, ìgbà tó di 2017 mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ní office 9 to 5, mo ní kí n try láti mọ bí òun náà ṣe rí kó má kọ̀ jẹ́ pé èèyàn kọ́ parí school ilé ìwé kíkà ó kọ̀ bọ́ sínú tíátà, so mo fẹ́ mọ bí ibi bẹ̀yẹn náà ṣe rí, so bí mo ṣe fún wọn ni èmi fúnra mi ni mo wá sọ fún wọn pé mi ò ṣiṣẹ́ mọ́ o, èyí lọ fiṣẹ́ lẹ̀ fúnra mi. Ìgbà tó ti dé pé mo ti mọ nǹkan tí mo fẹ́ rí, mo ti rí gbogbo nǹkan tí mo fẹ́ rí, and mo dẹ̀ rí pé opportunity tíátà náà dẹ̀ ti ń wá, mo ti ń pàdé àwọn èèyàn kọ̀ọ̀kan tó ń gbà tó bá ní mo máa ń ṣe modeling gbà yẹn, tó bá ti pè mí sí iṣẹ́ awádà mi pé mi ò ní lè lọ torí mo wà ní ọ́fíìsì ibiṣẹ́ tí mo ṣe ń gbà yẹn, so mo wá jókòó mo wá ronú pa nǹkan tí mo dẹ̀ ń wá lélẹ̀ yìí níwájú mi, kí ni kí n ṣe, mo fi wá gbójú both step exactly mo wá gbé ìgbésẹ̀ yẹn pé mo máa fi iṣẹ́ ilẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àgbéléwò fúnlẹ̀. Ní ìrìn àjò ọdún méje kí ni àwọn àdójúkọ tí ó lágbára tẹ̀lé sọ wípé dojúkọ nígbà tí ẹ fẹ́ gbéra yín síta, nígbà tí ẹ fẹ́ dìde? Àwọn ó pọ̀ díẹ̀ nítorí mi ò tí ì mọ anybody ńgbà yẹn, and kò ní pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú pé mo bẹ̀rẹ̀ ní under èèyàn kan, ẹgbẹ́ kan, mo kàn bẹ̀rẹ̀ fúnra mi ni, and tí mo ṣe bẹ̀rẹ̀ yẹn dóò mo pàdé èèyàn kan tí mo sọ fẹ́ mi pé mo fẹ́ máa ṣe iṣẹ́ tíátà ẹni wọ́n ní tó fẹ́ máa discourage mi, má sọ fún pé nǹkan tí ó wù mí láti ṣe láti inú ọkàn mi ni o, pé kò sí nǹkan tó bá tiẹ̀ sọ mi ò ní gbọ́ sí wọn lẹ́nu nǹkan tó wù mí nìyẹn. So ẹni wọ́n ní ó ní kankan táwọn máa ṣe ìgbọ́gba yẹn mo mọ̀ pé mo máa message Kenny George àti Kenny George ní orí Instagram cause mo ti gbọ́ story pé tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí wọ́n máa disturb àwọn ọkùnrin ò ní jẹ́ kó sí mi kí ní kòkòrò tí wọ́n sọ sí etí ìyá mi, so ìyá mi tiẹ̀ wá tí àyà wọn ti ń jápa àwọn òun fẹ́ kọ́ wọn kó fall into the wrong hands, so bọ́n ṣe wá ń sọ ìní wọ́n sọ fún pé kọ́ máa wọ̀rẹ́ pé ọ̀ṣà àmọ́mọ́ tí wọ́n bí o kọ́ máa wọ̀rẹ́ pé mo ní dojú tì wọ́n, so ìgbà yẹn ni mo wá pàdé ẹni wá ní òun máa fà mí lé èèyàn kan lọ́wọ́, so ẹni yẹn wá fà mí lé ẹni yẹn lọ́wọ́ bọ̀ ẹni yẹn kò tí ọ̀dọ́ bá fàyàn sí èèyàn lọ́wọ́ kò tẹ̀ strive látara láti so ó kọ̀ pè mí sí bí though ó ràn mí lọ́wọ́ nínú industry, so I'm very grateful to him, but it just like twice to shoot and that's it. So ni mo wá fúnra mi láti bẹ̀ máa try láti reach out sáwọn èèyàn tí mo jẹ́ ọmọ tó ní ìgboyà gan tó yẹ pé tí bá rí actor kọ̀ọ̀kan sí mo lè rìn lọ bá wọn màá sọ̀kọ̀ tí mo ṣe fún wọn pa èmi orúkọ mi ní Mojísọ́lá mo máa ṣe movie ọkọ mi ní mi ò ẹ̀jẹ̀ máa pè mí síṣẹ́ I would love to work with you. Bí mo ṣe bẹ̀rẹ̀ ni pé mo wà available, so bí mo bẹ̀rẹ̀ sí rí nǹkan mo lọ ń bá àwọn èèyàn tí mo máa anybody ti bá lọ fún premieres ti bá lọ fún AMVC event ti bá ṣáà ti bára mi mo máa make sure pé mo máa polówó ara mi síta fún wọn, so àti bẹ́ẹ̀ ni mo ti wá ń bá àwọn A-list actors mo wá bá Afisọwọ́ ṣiṣẹ́, mo bá Àtìmídé Martins náà ṣiṣẹ́, mo bá Bímpé Akíntúndé Wàsílà Coded ṣiṣẹ́, mo bá Adéníyì Johnson Jọmọkẹ́ Ọdẹ́tọ́lá gbogbo wọn, bẹ́ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ sí bá wọn ṣiṣẹ́ tí ó ṣe wá jẹ́ pé mo from there mo wá bẹ̀rẹ̀ sí produce ti tèmi náà, so 2019 tí mo wọlé yẹn 2020 mo sáré produce ti tèmi náà ẹsẹ̀kẹsẹ̀ bí mo yẹ produce náà then 2021 2022 mo bẹ̀rẹ̀ English movie. Ó dà ẹ jẹ́ ká kọ́kọ́ wò báyìí kí ni a máa sọ wípé ó jẹ́ ìtàn ìgbìyànjú tiyín torí a mọ̀ wípé gbogbo òṣèré ilé àgbéléwò náà ní ìgbìyànjú tó ṣe láti dé òkè, wọ́n lè pẹ́ ẹ̀mí gẹ̀ẹ́sì lè pè ní kí ni biggest prize tí Mojísọ́lá Adébánjọ ní láti pay láti fẹsẹ̀ dúró nínú industry.
Kí ló máa ń pe relationship? Ìbáṣepọ̀. So ó ní ó yẹ kí n ti marry nígbà yẹn mo wà engaged. Ẹ wà ní àfẹ́sọ́nà. Yes, mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn. So ó ní a ní issues nípa pé mo fẹ́ máa act. So lákòókò gbà tó sọ èmi ti fẹ́ gbọ́ràn sí lẹ́nu pé mi ò ní ṣe mọ́ máa wọ̀rọ̀ tó fẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn. Gbà tí mo wá rí pé ó ti ń dáwọ́ rú tí ń ṣe bó ṣe yẹ kó ṣe, mo wá jókòó tí mo rò pé wá kí ló ń ṣe ẹ́, mo wá jókòó mo wá rí mi lára pé rárá mi ò ní jẹ́ kí ọkùnrin kankan wá gba nǹkan tí mo fẹ́ràn lọ́wọ́ mi o. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, mo ti lose àwọn àfẹ́sọ́nà even till now ó ṣì ń ṣẹlẹ̀ mostly like that, but nǹkan tí mo fẹ́ràn láti ṣe nìyẹn, so I don't mind. Ṣé àwa lè sọ pé eré àgbéléwò wo pàtó ló di Mojísọ́lá Adébánjọ? Okay, èyí tí màá sọ ní ìgbà tí mo pàdé Baba Rex, Musa Rex ní 2019 ní Ọ̀gá Osas, mo play Selifat nínú movie náà, English àti Yorùbá àti Pidgin ni mo sọ nínú movie náà. So movie yẹn jẹ́ movie kan tó tì mí síta tó yẹ pé àwọn èèyàn dá mi mọ̀ dáadáa, tó fi mọ̀ mí, tó fi bẹ̀rẹ̀ sí ní ojú mi. Ìgbà tí mo travel gan, tí mo lọ sí Dubai ńgbà yẹn, outside country, Kenya guy kan báyìí náà, ó rí mi, ó ní òun ti rí mi lórí Ọ̀gá Rex, mo sáré ṣàpòrúkọ mi tí ó yẹ ọmọ mi tájọ ṣe fídíò. So movie yẹn jẹ́ movie tó tì mí síta. Then also àwọn Yorùbá movies tí mo ṣe náà, Ìwàládé, ti Therapist àti ti pẹ̀lú Ayọ̀lá ìyá yìí náà. Yeah, that's the therapist. Then there's also the one of Afisowo tí mo ṣe yẹn náà. I can't remember the name. Ó ti pé 2019 mo ṣe. Ó wà nínú. Then àwọn movies tèmi náà fúnra mi wá ṣe Farida Secret àti Ojo Coward. Farida Secret àti Ojo Coward. Ibo ni nagijẹ spiffy ti jáde. Ṣé gbé wọlé wá ní àbí bí náà ti fún mi? Gbé wọlé wá ní àti ìgbà tí mo wà ní secondary school lọ sí máa ń pè mí bí àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí bẹ́ẹ̀ torí pé mo jẹ́ ọmọ tó mo wà social prefect ni mo jẹ́ nígbà tí mo wà secondary school. Mo mọ bẹ́ẹ̀ múra, mo wà fashionable, ṣé mo so mo máa ń múra dáadáa, and I was one of the best, most prettiest in the school. Pé ọmọ tó rẹwà gidi gan ní school tó yẹ pé mo máa ń contest fún Miss kìnìkan. So ó wá jẹ́ tó fún wa pè mí ní Spiffy. Then the meaning of Spiffy means smart in appearance. Yes, I'm cute, beautiful. Ṣé ibi beauty yẹn bẹ̀ la fẹ́ wá lọ báyìí torí bí ta fẹ́ bí obì sí? Ìbéèrè tí mo fẹ́ mú tẹ̀lé náà nìyẹn pé ṣé a máa sọ wípé ẹwà ó ṣílẹ̀kùn fún yín lẹ́nu iṣẹ́ yìí àbí ẹ̀bùn yín ló ṣílẹ̀kùn jù? Ní ìfẹ́ kẹ́ parọ́ fún wa. Tó bá jẹ́ pé wà ló ṣílẹ̀kùn, advantage ni lórí ẹ̀bùn, kan sáwọn kan ní ó lẹ́wà lóòótọ́ àmọ́ kò lẹ́bùn dáadáa, àwọn kan ní lẹ́bùn lóòótọ́ àmọ́ fine. Mo máa sọ pé méjèèjì nítorí pé mo máa ṣe modeling, mo máa ṣe beauty modeling. Then also tí mo bá mọ iṣẹ́ tíátà ń ṣe, mi ò rò pé máa pè mí sí iṣẹ́ kankan láti wá ṣe. Àtìgbà tí mo ti bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ tí mo máa ń gbà mi ò kí ń bẹ̀yàn fún, wọ́n máa ń pè mí sí, wọ́n dẹ̀ máa ń sanwó fún mi. So ó jẹ́ pé wọ́n rí pé mo lè ṣe gbogbo nǹkan tó fẹ́ gangan, ó wà nínú mi láti gbé jáde. So ó jẹ́ pé wọ́n rí nǹkan tí wọ́n fẹ́ nínú character yẹn ló fi pè mí. So màá sọ pé ẹ̀bùn àti ẹwà yẹn méjèèjì ni. Nídàkejì ẹ̀ tàbá ní ká wo ìdàkejì ẹ̀, ṣe mọ̀ pé ẹ̀bùn ẹwà ò ṣílẹ̀kùn. Ṣá níbi tí wọ́n ti torí inú níbí ni pé ṣóun ló fáìn jù náà ni gbéṣẹ́ fún jáde tí irú ọ̀rọ̀ ẹ̀gbọ́n tó dẹ̀ tà sí ilé tí ṣó ṣẹlẹ̀ rí? Kò tí ì ṣẹlẹ̀ rárá. Kò sẹ́ni tó ní jealousy pé ó ti fáìn jù náà sí ṣe. Jẹ́jẹ́ lọ́mọ èkó lọ. Mojísọ́lá Adébánjọ aka Spiffy kan tó mistress àti sẹ́fẹ́ wọn gan from bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé ọmọ yìí ò lágbájá àmọ́ a máa túṣu dé sàlẹ̀ kòkò a máa bàdé bẹ̀. Ó dẹ̀ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín, ṣé lẹ́nu entertainment industry a mọ̀ pé kò síbi tí ṣe òsì kẹ́kẹ́ sọ fún mi, kò síbi tí wọ́n ti kí ń kẹ́dí alẹ́ ṣe àwa náà mọ̀, àmọ́ ṣé a máa sọ wípé ẹ ti ní irú ìrírí pé bóyá ọkùnrin nawọ́ ìfẹ́ sí yín, ó wá ń jẹ́ kí ẹ máa wà comfortable pé wọ́n tún fẹ́ máa fi victimization kù
ṣẹ̀mọ̀ ọkùnrin o tó sì mi ní ìgbà o tún wá fẹ́ máa yín mi o tún wá yín mi ṣé rẹ̀ ṣẹlẹ̀ sẹ́yìn rí. Ẹ má parọ́ mi lè parọ́ náà ó ti ṣẹlẹ̀ sí mi rí ẹ̀ẹ̀kan and ìgbà yẹn ni mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ìgbà yẹn so gbogbo tó ṣẹlẹ̀ yẹn èmi mo jẹ́ èèyàn kan tó máa ń pè tí bá sọ pé nǹkan tí mo fẹ́ lélẹ̀ òun ni mo fẹ́ tí bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí bá ní bẹ́ẹ̀ kọ́ ni so bí mo yẹ sọ fún pé mi ò ṣe mo rí pé tó bá pè mí síṣẹ́ á ṣàfihàn máa wá dandan láti bá mi sọ̀rọ̀ a máa ṣàmà fi pé mi ò mọ̀ nǹkan ṣe tí bá ṣe gbé àwọn tí bá ṣe mistake ọ̀kan á kàn máa fún mi latitude ẹnìkẹ́ mi lè kí n wojú yàn mo jẹ́ èèyàn tẹ́ pé wọ́n ṣe tọ́ mi tó bá bínú sí mi èmi lè máa rẹ́rìn-ín tó bá ń pariwo mo kò lè máa wẹ̀ kí n máa rẹ́rìn-ín irú èèyàn tèmi jẹ́ nìyẹn so since tó mo ti mọ̀ pé nǹkan tó fi ń ṣe ìwọ tó fi ń wùwà yẹn sí mi so mo kàn mọ́ filẹ̀ mi ò tiẹ̀ never saw anything pa ẹ̀. kódà ṣó nígbà kan rí tí ẹ wò pé iṣẹ́ yìí ẹ fọwọ́ múra yín ẹ jẹ́ kí mi náà lọ fọwọ́ múra tèmi ó ti tó gẹ́ẹ́rì kí ni irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àbí ìpèníjà tẹ rí nígbà yẹn. mo ti rí o ẹ ti rí rárá. mi ò tí rí ṣùgbọ́n recently mo ti fẹ́ máa rí. everywhere one day blow. Hey baby, gist me. Yakubu manage. You know me like say you want to die, but you will not die. Okay, so it was just gbàtí mo dé láti travelling yìí. For that making start padà ni. Kí ló dé? Honestly, because mi ò ní parọ́ bí mo dé padà báyìí everything kọ́ economy left and right mo kí ló ṣẹlẹ̀. Then tí bá lọ síbi iṣẹ́ probably also tá bá ń film nígbà mi a máa ń film into the night and iṣẹ́ máa ń papọ̀ síra wọn gbà mí tẹ́gbẹ́ tí bá parí iṣẹ́ léèlé ni mo lè wà lórí set mi lọ́la mi ṣáà lè máa kọ́ṣẹ́ àtìgbà tí mo ti lọ rest èèyàn ṣáà máa ṣiṣẹ́ torí mo ní láti mówó wọlé so bí mo bá gbaṣẹ́ yẹn ìgbà mi á ti sùn jẹ́ pé ara gan fẹ́ ìsinmi so ó jẹ́ pé ìgbà tí mo dé ó rẹ̀ mí gan I was really strong tẹ́ pé ó rẹ̀ mí tẹ́ pé mo gba drip àti gbogbo ẹ̀ so mo ní láti dúró for like 3 weeks for like that was last month May mo ní ó yá mi ní para mi ẹ gbà ẹ yẹ kí n sinmi tí bá ti sinmi tán màá wá bẹ̀rẹ̀ iṣẹ́. àmọ́ ìsinmi ráńpẹ́ mi ṣe mọ̀ pé jẹ́jẹ́ la wà jẹ́jẹ́ ni mo wà ọ̀tọ̀ ni mo jí ikú ayọ̀ ló lọ sinmi fún ọba ní kàbí yín pé balancing motherhood àti iṣẹ́ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ wọ́n ní motherhood náà ni wà nù rẹ̀. Motherhood dà tí mo ti bímọ no mo ti bímọ. ṣẹlẹ̀ yẹn ló fòfo mo láìkí pé bẹ́ẹ̀ ṣe máa ń ní ká béèrè la ṣe máa ń béèrè so wọ́n ti clear yín báyìí sí àdé. mi ò tí bímọ. torí wọ́n fẹ́ tu ẹgbẹ́ tí mo ní àmà tuntun désàlẹ̀ fòfò wọ́n ní irọ́ ni ọmọ ló lọ bí tó bá ti lọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn lọ sinmi ráńpẹ́ irọ́ ni wọ́n lọ pọ̀ bébì ni. tí bá ti bímọ mo lè má jẹ́ kó rí ojú ọmọ mi bọ̀ definitely wọ́n á mọ̀ wọ́n máa mọ̀ fún wọn. tó ó dà relationship balancing relationship àti career ṣe mọ̀ pé nínú ọ̀rọ̀ yín náà pé ẹ ti lose àwọn relationship kan látàrí pé mi ò ní lè fiṣẹ́ mi lẹ̀. a dẹ̀ rí pé nínú ayé náà àwọn obìnrin kan tó fiṣẹ́ wọn lẹ̀ torí ọkùnrin wọ́n sọ pé àwọn padà kábàámọ̀ bẹ̀. báwo ló ṣe yẹ ká ṣe ṣe irú èèyàn wo ló yẹ kó máa wá fún àwa tí a bá jẹ́ igba ojúmọ́ irú èèyàn wo ló yẹ kó máa nífẹ̀ẹ́ sí wa káwọn gbọ́ngàn kọ́kọ́ wòra wọn pé ó dà àwọn ṣé tá à ń ṣe rè ṣẹ́ lè kó wà ní dé ní ẹ̀tàn sì wá ní rárá o lè ṣiṣẹ́ yẹn mọ́ irọ́ ni máa bọ̀ so báwo la ṣe lè balance career àti family pé tá bá ti ẹ̀dẹ́ni tó ń lọ́kọ àbí bá ṣe wà ní relationship. ṣé rí ìtẹ̀sẹ̀ sọ yẹn sì pé tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa tó bá ti wá wọnú ara wa wọ́n máa sọ pé o ò lè ṣiṣẹ́ ẹ mọ́ ìyẹn lèmi dojú kan sìn. gbogbo àwọn ọkùnrin tí mo máa ń pàdé wọ́n máa rí pé iṣẹ́ tíátà ni mo ṣe tó bá ti wá ń fẹ́ mi tó bá ti wá ń fẹ́ra ta ti fẹ́ràn ara wa dáadáa wọ́n máa wá dé stage yẹn wọ́n máa sọ pé o ò ní lè ṣe múvì mọ́ wà ní láti fi múvì lẹ̀ kẹ̀ èmi fi múvì lẹ̀ o sì máa ń sọ fún wọn pé tó bá mọ̀ pé ò ní mi fẹ́ má wàá tọ́ mi máa lọ ẹni tí Ọlọ́run bá kọ sí yẹn àwa ṣùgbọ́n kò yẹ kó pẹ́ ẹ̀wọ̀n ní ọjọ́ alẹ́ àbíwálẹ̀ máa sọ̀rọ̀ báyẹn ẹ ràn mí lọ́wọ́. mi tí mo bí tẹ fẹ́ gbèdé so mi tí mo bí tẹ bá yín bá. ilé ọkùnrin náà dalẹ̀ ilé ọkùnrin tí ń ṣúra ẹ̀ sí. mo ṣe rántí. medical ilé ọkùnrin ṣú ó ń dèrú gan. káwọn lọ́wọ́ bá ilé abẹ́ ẹ̀ṣù.
Yeah, so wọ́n máa sọ pé ilẹ̀ obìnrin kì í pẹ́ ṣú. So but instead of that èmi feel pé kíyàn máa ó better kíyàn ní sùúrù láti mọ̀yàn tíyàn fẹ́ dáadáa. Kíyàn máa wọnú ìgbéyàwó yẹn kó tún bọ́ síta immediately. Mo máa ń sọ in English, a broken relationship is better than a broken marriage. So mo máa ń sọ dáadáa. So I prefer to èmi fúnra mi sì máa like láti calm down, máa ní láti ní sùúrù, mi ní fẹ́ rush sínú ìgbéyàwó. Ṣùgbọ́n tí bá wá ríyàn tó fẹ́ fẹ́ mi tẹ́ pé a fẹ́ fẹ́ra wa, tá bá ti jọ jókòó ta sọ̀rọ̀ dénúdénú pé mo fẹ́ fẹ́ o, a máa wá ní láti sọ̀rọ̀. Iṣẹ́ tí wọ́n ń ṣe leléyìí o. Tó bá yẹ pé àwọn roles kan wà tó fẹ́ kí n ṣe mọ́, irú àwọn kissing àtàwọn nǹkan bẹ́ẹ̀ a lè ní understanding nípa ẹ̀. But tó bá yẹ pé o kò fẹ́ kí n kàn dúró pé kí n má ṣe mọ́, èèyàn nílé wọ́ọ̀kù. Tó bá yẹ pé o máa support mi, ọkùnrin tó máa support èmi lèmi wá, tó yẹ pé o máa ràn mí lọ́wọ́ nídìí iṣẹ́ yìí. Tá understand, tá máa communicate, tó ní keep malice pẹ̀lẹ́ mi. Tó bá lọ keep malice pẹ́rẹ́. Who's the planning the permission to enter your soul? Ó máa ra pálá wọlé. So ní keep malice pẹ̀lú mi, irú rẹ̀ tí mo jẹ́ mo like peace. Yeah. So tó bá yín pé o fẹ́ mi, a máa sọ̀rọ̀ àsọyé, a máa understand ara wa. Then nǹkan tá bá máa ṣe moving forward. Then ó dẹ̀ dá kíyàn ní adé lórí. Torí ilẹ̀ ìbúrò kì í pẹ́ ṣubú mi sọ. Àyẹ̀ máa sọ bẹ́ẹ̀ mọ̀ tọkọ ẹgbẹ́ tí ó dé ìṣe ẹgbẹ́ ká máa advice ara wa. Kíyàn ní adé lórí. Tó bá fẹ́ máa balance marriage àti family papọ̀, kíyàn mọ̀ pé time iṣẹ́ ọ̀tọ̀, time pé kíyàn wà pẹ̀lú family ọ̀tọ̀, ká create time fúnra wa. Even bí mo ti ṣe ní family gan, ìgbà mi ò kí n rí àwọn ẹ̀gbọ́n mi àti mọ́mí mi for some time ní 2 months. Ìgbà mi lè má rí wọn, máa kọ́ máa wà lórí setting. So ìgbà mi máa take break fúnra mi pé ó dà jẹ́ kí n sinmi, máa ṣẹ̀gbọ́n wò wọ́n pé àṣẹ everybody wà okay, dó a máa sọ̀rọ̀ yẹn. But then tíyàn bá ti ní ọkọ, tíyàn bá dẹ̀ ti ní ọmọ, ó ti ní family yẹn, wà á mọ̀ pé okay time yìí máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn yìí, time yìí máa create ẹ̀ fún family. I think mo feel pé bí èèyàn ṣe lè move forward pẹ̀lú ẹni ẹ̀ tó fi máa balance papọ̀. Ẹ wá jẹ́ ká padà sí Farida Secret àti Òjó. Farida Secret yẹn ó lọ dáadáa, tẹ̀lé ẹ̀ ó lọ dáadáa. YouTube tẹ́ fi ṣe, ẹ̀yin executive producer, ẹ̀yin lẹ gbówó ẹ̀lẹ̀. So kí ni ìyàtọ̀ Farida Secret àti Òjó Coward nípa technicalities, nípa story, even nípa owó, ṣàròjò owó ṣàrèrè? Farida Secret lọ ju Òjó, ó lọ ju Òjó lọ. Same platform tí mo dẹ̀ gbé sí náà ni mo gbé sí, Apata TV. Because mo ṣe ń ṣe tèmi lọ́wọ́, YouTube channel tèmi. So nígbà tí mo ya Farida Secret 2024 ni, but ìgbà tí mo ya Òjó 2025 ni, àwọn kan ti yàtọ̀, àwọn kan dẹ̀ ó ti wọ́n sí. So owó tí mo ná sí Farida Secret owó tí mo ná sí Òjó ju owó tí mo ná sí Farida Secret lọ. Ṣùgbọ́n òun lọ dára jù yẹn lọ. Sígbà tí Farida Secret, story Farida Secret nípa obìnrin tẹ́ ń pé kò ní ọkọ tó ń try láti fẹ́ ọkọ, ṣùgbọ́n tó bá ti meet pẹ̀lú anybody ó máa ní ìjákulẹ̀. So meanwhile ó ní èpè kan tó ti gbé wá láti generational curse tó ń bàjá. So ní ọ̀fùwà later bí ọkùnrin tó wà ready láti dúró tì láti bá ja ogun náà tó fi jà Àjàyí ọdẹ fẹ́ra wọn. Òjó on the other hand is about marriage, nípa ìgbéyàwó, bí ó ṣe yẹ kí ọkùnrin ṣe máa ṣe sí obìnrin, bó ṣe yẹ kí ọkùnrin ṣe máa ṣe sí obìnrin tó bá fẹ́ sílé, kó má máa fi pé nǹkan tó bá gbọ́ níta, kó má máa fi wùwà sí obìnrin náà. Tó bá ń gbọ́ pé gbogbo obìnrin ló ń ṣe báyìí, ó mọ̀ tètè mọ bó ṣe máa ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ kó tó lọ fẹ́ ọkọ níta, kó tó lọ bímọ síta bí nǹkan kó tó lọ cheat lé ẹ̀ o. Kó máa fi nǹkan tó gbọ́ níta láti wá máa fi wùwà burúkú sí obìnrin náà. Then also ó kọ́ èèyàn lọ́gbọ́n nípa domestic violence àti emotional abuse, nípa bí àwọn ọkùnrin tó máa ń nà ìyàwó wọn, ọkùnrin tó máa wùwà ìbìkítà tó kàn máa ṣe ẹ́ ní nonchalant bẹ́ẹ̀ ilé mọ́mí ẹ̀. So nǹkan tí ó kọ́yàn nípa nìyẹn. And then bó ṣe yẹ kí obìnrin náà ṣe pẹ̀lú ọkọ tó bá ti ní ọkọ lórí náà,
kó gbọ́ràn sọ̀kọ̀ náà ṣùgbọ́n kò yẹ pé torí pé kó wáyé pé gbogbo nǹkan tọ́kọ bá sọ ni kó wá máa ṣe kó má sọ di dìndìnrín o. inú gbogbo gangan ti wá. Ogun State. tó sí wá bí báyìí ìdólógún State. Ìjẹ̀bú Ìkìjà. Ìjẹ̀bú ṣọ́ọ́gbẹ́dẹ. Ẹ̀rẹ̀ sọ ọmọ alárẹ̀ ọmọ alájọmọ mẹ́rìndínlógún wọ́n ní ẹ̀rẹ̀ sọ ọ̀dà ẹ̀rù wà ní ìlú lọ́gbìn ìjọ kó lọ fà ọmọ wípé Yorùbá ní èdè Yorùbá ní àṣà lóríṣiríṣi ẹ̀kọ́ wà nù ẹ̀ ó dà ẹ jẹ́ kí n fún yín ní question tó very simple ẹ dárúkọ nǹkan mẹ́wàá fún wa tí ó bẹ̀rẹ̀ láti alifábẹ́ẹ̀tì A. Orúkọ lè wà bẹ́ẹ̀. Anything nǹkan mẹ́wàá ẹ dárúkọ fún wa. Àṣàkẹ́. 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 Àṣàkẹ́ ó dáa. Àfẹ́sọ́nà. Àfẹ́sọ́nà ó di méjì. Àgbéléwò. Àgbéléwò ó di mẹ́ta. Àyànfẹ́. Àyànfẹ́ ó di mẹ́rin. Àbẹ̀fẹ́. Àbẹ̀fẹ́ wọ́n mú lọ ó di márùn-ún àti mọ̀. Àgbélébù. Àgbélébù ó di mẹ́fà. 6/10. Àtùpà. Àtùpà ó di méje. Àná. Àná ó di mẹ́jọ. Àgbékẹ́. Àgbékẹ́ ó di mẹ́sàn-án. Àgbéyẹ̀wò. Ẹ̀tún mú. Ẹgbẹ́ kìí ti sọ ẹ̀tún mú. Ó ti sapa mi lórí o. Àbọ̀. Ẹ má jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. Nínú gbogbo iṣẹ́ tí ẹ ti ṣe ní Nollywood ní industry àti ìtẹ̀báyàn ṣe ìtẹ̀kópa nínú àti tí ó tọwọ́ ara yín jáde gẹ́gẹ́ bí producer, èwo lẹ lè sọ wípé ó hit a significant part pé ó mú yín lókùnkúndùn pé iṣẹ́ tẹ́ ẹ̀ lè fi ṣeré tẹ́ máa ń gbàdúrà sọ́lọ́run pé iṣẹ́ yóò ṣe Olúwa tí mo wà nú ẹ̀ tí mo ṣe nú ẹ̀. Ọ̀gá Ọ̀sàs. Ọ̀gá Ọ̀sàs. Ọ̀gá Ọ̀sàs. Ṣé yẹn ó really help me in the industry. Ṣé yẹn gbé mi lọ síbi tí mi ò tẹ̀ lérò pé ó máa dé. Wow. Then also àwọn cinema movie tí mo ṣe náà bí hide and seek náà ó wà ní orí Prime Video nísìn ní àwọn náà. Because nǹkan tí mo ṣe nínú movie yẹn èèyàn tó máa ń pààyàn nínú movie yẹn ayé aṣọ tí mo ní look ẹ lójú mi. Ṣẹ́yìn lè mí níbẹ̀. Of course. Ìgbà tó dójú ẹ mí. This soft looking face. Tí bá ti iṣẹ́ ọ̀tọ̀ eré ọ̀tọ̀ tí bá ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn mi ò kí ń wà distracted. Ẹ wá jẹ́ ká wò ṣé ó ti nígbà kan rí tí ẹ sọ wípé ẹ ní gbàṣẹ́ kan bóyá torí róòlù tán fẹ́ fún yín ipò tán fẹ́ kẹ́ ẹ take bóyá lòdì sí personal values yín àbáwọn nǹkan tí ó mú yín dúró gẹ́gẹ́ bí ọmọ èèyàn ṣé oníṣẹ́ tẹ̀ ti kọ́ lẹ̀ pé rárá wọn gbọ́dọ̀ bá mi ń dìrò ilé. Kì í tí kọ́ṣẹ́ kankan lẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé iṣẹ́ pé àjálùgò àti òdògùn ṣe mọ̀ tẹ́lẹ̀ máa fẹnu kóra yín lẹ́nu tẹ́ máa gbéra yín mọ́ra gidigidi gan. Ẹ̀yin dẹ̀ sọ pé àwọn kútẹ̀ rí wọn ni wọ́n ń jẹ́ kìsìn yìí ni o. Ó bá di táìmù kìsìn tí kìsìn wa lọ ń bá bíi 5 million dé gẹ́gẹ́ bí owó pé ṣàrọ̀ra kìsì fẹ́rẹ́fẹ́ tọ́n kú bá wá sọ pé kìsì yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ni mi ò fẹ́. Ẹ kó fún mi lówó mi tó bá ti lè fún mi lówó mi mo ní ṣe tó bá dẹ̀ lè fún mi lówó mi á di máa sọ pé kìsì náà ni àwọn èèyàn púpọ̀ wà ń bẹ ìta ṣe ń kiss lè ń pè ní àtẹnu ìlàjọ wà nínú yàrá. Nǹkan táwọn èèyàn ò mọ̀ nìyẹn tá bá ń ṣiṣẹ́ wa àwọn èèyàn pọ̀ tó wà lẹ́yìn kámẹ́rà tá bá ń kiss bá ṣe wà ní under bed yẹn tá ṣe fi aṣọ bora wa á wọṣọ á wà naked á wà ní wòwò tó bá ní mi ò nílé kiss kó fún mi ní 5 million tó fẹ́ fún mi yẹn tó bá lè fún mi kò sí wàhálà tó bá dẹ̀ lè fún mi màá dẹ̀ kiss àdèmájọ máa ẹ̀jọ̀ máa bá ṣọ́ọ̀tì ẹ̀ lé. Àwọn ọ̀yọ́ tẹ́lẹ̀. Ẹbí ọmọ mo fẹ́ bọ́ọ̀ ló ṣe máa yanjú ẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ pípẹ́ǹtì kéèsì yín. Máa bẹ̀ẹ́ náà lọ́nà ìgbìmọ̀ ọ̀gá tí màá ṣe owó ìrìn ló fẹ́
ẹni owó rẹ̀ ní bí. Má lè tóbi. Ok, ẹ jẹ́ ká ẹ̀kọ́ imagine pé nísìnyí Mojísọ́lá mo dẹ̀ ní kó má ṣe eré yẹn kó má kiss ó wá lọ́dọ̀ ó lọ kiss ṣé torí 5 million ṣé mi gẹ́gẹ́ bí ọkọ mi ò lè bá ẹ sọ̀rọ̀ ní. Ọkọ mi mọ̀ kó máa fún mi gbọ́ tí bá tó fún mi má bẹ fún mi 5 million yẹn mo nílò láti fi ṣe kókó dẹ́. ṣé iye owó tí mo fi fún ọ tí ju 5 million lọ ní. Owó jù lọ tó bá lè fún mi nínú tó bá ti sọ fún mi pé màá ṣiṣẹ́ mi tó ẹ pé kí sí wọn àbẹ̀ tí bá máa fún mi má wọrí mo ní kiss mọ́. Màá ṣe bá sùn. Ẹ̀rọ àti ṣe máa ń dáná. Màá tún lọ sí favourite ẹ̀ fún. Alẹ́ yẹn máa wá lọ gbà ẹ̀ máa rẹ̀. Alẹ́ òní ayàtọ̀ ìdájọ́ òní ṣe é kó obìnrin ọkùnrin in advance ṣe ti ń bọ̀. But any man tó bá fẹ́ actress, mo feel pé wọ́n ní láti understand pé iṣẹ́ wa professional ni. Because mo understand pé àṣà wa ni o, culture wa ni ó fi ń jẹ́ kó máa wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo feel pé tó bá wo àwọn American movies, they kiss in the movie, wọ́n máa kiss nínú ẹ̀. Kọ́ ní understanding yẹn náà, kò easy o. Èmi gan tí mo sọ̀rọ̀, tí bá ní ọkọ tó ń act film, tó bá ń kiss, ọkọ mi wá ṣe báyìí. So, but ìyẹn máa ní láti ṣe kí ni, a ní láti gbójú lẹ́yìn pé àti mọ̀ pé ẹni yìí kò lè dà mí, kò lè ṣe nǹkan kan wẹ̀yìn. Pé mo ní trust nínú ẹ̀, yeah, which is very important. Trust over very important in relationship. Torí tá bá ń sọ náà àwọn kan máa sọ pé ó ṣẹlẹ̀ sáwọn torí bí àtẹ́wọ́ níjó ti ń bẹ̀rẹ̀. Àwọn kan wà dáfojú wò pé àṣìbí àtì ni tó dẹ̀ jẹ́ wípé at the end of the day nǹkan mi rẹ̀. Ó fi fẹ́ rí pé ìsìn tẹ sọ pé tẹ́lẹ̀ bá wà sọ fún pé a fẹ́ kí sàwọn kan bẹ́yìn tó bá wà gbà máa sọ fún pé ok káwọ àwọn medical doctors yẹn sìn tó bá fẹ́ gbẹ̀bí obìnrin ṣùgbọ́n wọ́n máa ń wà ní ìwòwò ní ọ̀ṣà ní wọṣọ pé ó yá wọṣọ yìí máa gbẹ̀bí ẹ̀ ọ̀ lè ṣe bẹ́ẹ̀ wọ́n máa bọ́ aṣọ wọn ni. So kọ́ wá fi yẹn náà pé professionals náà ní àwọn doctors yẹn tó bá fẹ́ fún wa lábẹ́rẹ́ ń dìgbọ́n ṣáà kì í gbọ́ ṣòkòtò ní láti fún wa lábẹ́rẹ́ ní tí àbí tó bá fẹ́ bí wọ́n fẹ́ wo tí obìnrin bá scanning àbí kọ̀ọ̀kan wọ́n máa ní pé fẹ́ dín ní náà. So àwọn ọkọ bẹ́ẹ̀ yẹn tá à ń sọ sí tó bá ti rí wa ṣé ọmọ èèyàn ní ìpè wọn fẹ́ bá wa sùn tí kò fi angle yẹn náà fi wo sí àwọn onímúvì onítíátà kọkùnrin kan òjò tó bá fẹ́ wa kẹ́ gba iṣẹ́ wa fún wa ẹ gbà bẹ́ẹ̀ ẹ má gba oúnjẹ lẹ́nu wa nǹkan ta èmi sì mo fẹ́ràn láti ṣe múvì láti kékeré ni pé mo rí èèyàn kan pé àti kékeré tó bá ti bẹ̀rẹ̀ pé what do you want to be? I want to become an actress bí mo máa ń sọ nìyẹn so ẹ jọ ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣé. Tẹ́ ẹ bá wá ṣe acting iṣẹ́ wo lẹ bá máa ṣe? Mo máa sọ pé tí n bá ṣe acting either lawyer or a newscaster. Lawyer. I love talking. Agbẹjọ́rò tàbí sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọkọ̀ méjì yẹn. Ẹ jẹ́ ká wò nísìnyí wọ́n ní iṣẹ́ yìí iṣẹ́ owó ni. Wọ́n dẹ̀ ní iṣẹ́ yìí náà tó bá fi nǹkan kan gbà lẹ́gbẹ̀ẹ́ o ò lè tètè mú kí torí tíṣẹ́ ò bá wá déédéé ńkọ́ kí lè yàn fẹ́ máa jẹ kí ni òwò tẹ́ tún fi gbà lẹ́gbẹ̀ẹ́. Eré mi sì mo máa ń ṣe àwọn tó máa ń tún ilé ṣe interior decor. Mo máa ń ta àwọn accessories nǹkan ẹ̀ṣọ́ nínú wọ̀nyí mo ta so mo ṣe bẹ̀rẹ̀ lé ní last year ni but ti interior yẹn àti 2019 yẹn tí mo ṣe fẹ́ wọ industry bí mo fi iṣẹ́ tí mo ṣe 9 to 5 lẹ̀ gbogbo owó tí mo kó jọ mo jókòó mo rí nígbà mo mọ̀ pé nǹkan tó fẹ́ lọ ṣe yìí because bí mo ìbẹ̀rẹ̀ gan mi ò ń gba owó mo máa ń lọ ní jẹ́ pé ọkọ̀ máa fún mi ní owó oúnjẹ àti ibi tí màá sùn sí ni so gbogbo àyẹn mo rí mi lára pé kí nìkan tó lè máa ṣe tó máa mú wọlé o mo fi wá bẹ̀rẹ̀ interior by spiffy tí mo fi bẹ̀rẹ̀ ìdí sí mo ṣe máa ṣe mo máa ń bá àwọn èèyàn kunlé ṣe furnitures àtúntò ilé àti gbogbo ẹ̀ bed sheet náà àtàwọn nǹkan bẹ́ẹ̀ náà interior accessories mo máa ń tà so àwọn nǹkan bẹ́ẹ̀ ló máa fún mi lówó tí mo bá sí ní iṣẹ́ tíátà màá wà ní iṣẹ́ tí mo ṣe tí mo ta owó ọjà tí mo ta. Kí làwọn kan tó máa ń múnú yín dùn nípa àwọn nǹkan ọ̀tọ̀ nǹkan àrà tó ń ṣẹlẹ̀ ní Nollywood nísìnyí àti pé kí làwọn kan tó ń kan yín lómi inú pé tábà tún ṣe báyìí lọ kí ni yìí máa bàjẹ́ o ẹja wo méjèèjì. Nǹkan tí mo fẹ́ràn nínú iṣẹ́ tíátà sí pé à ń ṣe ní Nollywood a ti ń lo àwọn professional cameras a dẹ̀ ti ń náwó sí movie dáadáa pé à ń rush láti shoot and take time wa láti shoot location ta fẹ́ lò ní o àwọn equipment cameras gbogbo ẹ̀ professional kó lè fún wa ní nǹkan tó máa clean dáadáa irú èmi since my shoot project èmi máa lo black magic
I don't use anyhow camera. So mo fi pé kọ́ náwó sí equipment àti location dáadáa, which mo rí pé àwọn èèyàn ti ń ṣe, ó ti ń gbé wa jáde dáadáa. Then also àwọn kan tí mo feel pé wọ́n lè work on ni kọ́yé máa rush movie mọ́. Tó bá fẹ́ parí movie kọ́ parí ìgbà mi ìgbẹ́mi gan fúnra mi máa ń jókòó nílé tí bá wo movie mo máa ń criticize, because I love when people criticize me too, so I can do better. Mo máa ń criticize ìdí makeup, kọ́ gba makeup artist gidi tó máa ṣe makeup sí wọn lójú dáadáa, kò ní pé ẹ̀rọ máa ṣe makeup ọmọ máa ní kí lè lè kùn sójú, kọ́ gba àwọn tó máa bá wọn style nínú, kọ́ máa gba hair stylist lórí set, then àwọn tó máa costume aṣọ tó máa wọṣọ tó dáa. Torí àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn wà nínú nǹkan tí à ń tà náà tó ń rí pé ó máa gbé movie yẹn dé ibi tí ó ń lọ. Then set designs náà kọ́ gba àwọn tó máa ṣe àwọn props yẹn dáadáa fún wa. Averagely ní ìsìta bá sọ pé normal YouTube movie pé as producer o fẹ́ náwó fẹ́ ṣe movie business èló ni kó lọ máa wá. Ó depend o. Mi ní lè sọ pé lọ mú iye báyìí wá o. Reason tí mo yẹ sọ bẹ́ẹ̀ ni pé ó depend ní èèyàn tó bá fẹ́ lò. Bó jẹ́ Ọdúnládé ló fẹ́ lò, ẹ mọ̀ pé owó tí Ọdúnládé máa gbà á yàtọ̀ sí owó tèmi Mojí máa gbà. Then also story ẹ̀ ló máa determine nǹkan tó máa mọ̀ pé nǹkan báyìí ló máa ná sí. Torí bá sọ fún ẹ pé lọ mú roughly kìíní kan wáyé roughly o, èmi ló fún wa tí mo jókòó tí mo shoot Òjó last year mo ní kò ní gbà máa lo roughly kìíní kan. Ó wá mi tí mo wà lórí set báyìí mo wà lórí ọtí tí mo hàt lọ́wọ́ mo ná owó lọ. So mi ò ní sọ pé lọ mú iye báyìí wá, àwọn kan tiẹ̀ tí wọ́n sì nísìn. So tí èèyàn bá fẹ́ ṣe YouTube movies ò dẹ̀ wá cheap mọ́ bọ́ ṣe ń wò yẹn, òun náà ti wà very expensive nísìn. À ń náwó sí movie gan. Kéèyàn kan ti ẹ̀rọ pé aggregate tó o bá ní 5 million má wulẹ̀ bọ̀dà 5 million above 7 million above 10 million above àbí báwo. Characters tó fẹ́ get, actors, location, equipment tó fẹ́ lò, oúnjẹ tó máa jẹ, welfare, accommodation. Gbogbo ẹ̀ papọ̀ ni o, it's not just pé kókò pé wọ́n kọ́kọ́ wá shoot, everything ló máa ṣe, and àwọn kíní yẹn wà very expensive wọ́n gan. Tó bá lè rí bíi 10 million, good. Let's say roughly 9-8 million, we are good. Tó èlò lẹ́nu sójú. Mi ò ní sọ. Ṣùgbọ́n tí o bá fẹ́ ṣe movie tó bá ní 10 million naira bọ̀, ẹ má tẹ̀ jẹ́ ká lọ cinema. YouTube o 10 million naira, you will be able to shoot a good project because you need equipment tó dáa. Actors tẹ́ fẹ́ lò, ọ máa gbogbo wọn, ẹ máa fún wọn lóúnjẹ, ẹ máa fún wọn níbi tó máa dúró sí, ibi tó máa forí pamọ́ sí tó bá ti ṣe tán. Ẹ̀dẹ̀ tún máa lo location, torí àwọn locations ilé tá à ń lò yìí sìn. Kí ń gbà ọ̀fẹ́ náà àwọn pé tẹ́lẹ̀ tá máa lọ bẹ àwọn èèyàn, ẹ jẹ́ ká ló léyìn. Wọ́n ń gba wọ́n sìn, even àwọn service apartment, à sanwó fún gbogbo ẹ̀. Nínú ìtẹ́mi lò lójú, mo sanwó fún everything, office tà lọ́nà, everything. Even ìgbà mi à ń rent mọ́tò láti fi shoot movie torí a fẹ́ fún the best one. So ẹ wá jẹ́ kí n béèrè pé Mojísọ́lá Adébánjọ kí ni biggest misconception ọ̀rọ̀ tí ò ṣòótọ́ táwọn èèyàn lérò wípé òótọ́ ni tẹ́ fẹ́ fi àsìkò yìí láti fi yànnà náà tẹ́ ti gbọ́ nípa ara yín tẹ́lẹ̀ wípé ọ̀rọ̀ yìí ò dẹ̀ ń ṣòótọ́ àmọ́ tọ́jọ́ ọ̀rọ̀ bá tó àásọ bóyá ká sọ pé èmi jọ́jọ́ ọ̀rọ̀ kẹ̀kẹ́ àwọn kan díẹ̀díẹ̀. Bóyá bí mo ní ìgbéraga ọkọ̀ bẹ́ẹ̀ pé onígbéraga àbí pé mo máa fojú ìgbà mi àwọn èèyàn máa ní mo máa rìn wọn mọ kínkín wọn, mo máa ń wọ glasses so mi ò ríran láti ibi tó bá jìnnà. So tí bá ti rí mi tó bá yẹ pé mo rí ìyẹn òkè yẹn má bínú mi ò wọ glasses mi nìyẹn ojú mẹ́rin ni mo ń lò. So àwọn kan bẹ́ẹ̀ because mo ti gbọ́ pé wọ́n ní ìwọ orí wa lórí set òkè wa ìwọ ṣe kíní kan ọ̀ pé onígbéraga àwọn kan bẹ́ẹ̀ náà mo jẹ́ èèyàn tó wà jẹ́jẹ́ nìyí jẹ́jẹ́ ló mọ ikú tèmi lọ. tó lákòótán ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín a rí pé ẹ ti kọjá ní àwọn ìkóríta kan tó yẹ kó fìyìn ṣubú àmọ́ tí Ọlọ́run mú yín lẹ́sẹ̀ dúró níbi tá à ń bá lọ yìí kí ni ká tún máa retí a rí pé méjì lẹ́lẹ́ ti ṣe mélòó ló tún bọ̀ ibo la máa tà wọ́n sí. mo ti ṣe ọ̀kan jáde ní azat last year yẹn náà but English movie ni 80% English and 20% Yoruba. Jumoke, George, then Babarex Wanwe, then Roxyantak, Kalista Owanjide, Kitombukola, then Martini and Ifoshi. Wanwe no.
So àwọn nǹkan tí ó ń bọ̀ very soon mo ń ṣiṣẹ́ lórí YouTube channel mi gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ so mo fẹ́ kó wà lórí personal YouTube tèmi because mo fẹ́ máa make owó mi alone. I don't want to share again. mo fẹ́ pé owó mọ́ yeah because I know sórí àwọn movies yẹn tí bá máa fi sórí platform yìí màá ṣe tún máa ní láti máa resources pẹ̀lú mo fẹ́ kò easy náà láti ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n èèyàn ní pé tí bá gbé movie síta ìgbà míì mo lè jẹ́ pé mo fẹ́ kó lọ sí orí ibẹ̀ torí àwọn platform yẹn ti ní more audience jùlọ tó pọ̀ lórí wọn so nǹkan tá a máa tún wò tá a máa fi ń gbé movie sí orí platform pé mo sọ pé kó má gbé movie sí orí platform yẹn lára o but then kíyàn tiẹ̀ start láti máa build ara ẹ̀ náà láti ibi kan nìyẹn ti ń bẹ̀rẹ̀ so òun ni mo fẹ́ ṣe láti bẹ̀rẹ̀ then mo ní àwọn movies náà tí mo work on tí mo máa tó jáde very soon. tó lákòótán pátápátá tá a bá sọ pé èmi ní YouTube Damilola Banire TV Mojisola Adebanjo TV Ayọ̀ Editor TV Ìtùnú TV Director TV ṣé ó wà sustainable on the long run? Kò wà sustainable mi ò ní fẹ́ ká parọ́ because YouTube lè jí ní ọ̀la ń sìn kan ní bí Instagram ṣe ń sìn wọ́n ti ń reduce followers wọ́n dẹ̀ ti ń dá wọn. wọ́n jẹ́ tí ń tilẹ̀kùn máwọn èèyàn ń ta èmi gan mo lose méjì mo lose fẹ́lẹ́ mi sí mẹ́ta pẹ̀lú Facebook mi interior page mi production page mi àti jewelry page mi so àti Facebook so then mo feel pé kò wà sustainable kíyàn ní nǹkan tó ń ṣe náà ní ẹgbẹ́ kó dẹ̀ lè máa ṣe YouTube yẹn kó ní backup. afẹ́fẹ́ àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín wáyè láti wá dáwọn olólùfẹ́ yín lò àwọn òpó tó jọ́ mẹ́ta náà gbẹ̀tẹ́lẹ̀ tí lọ sí ní ẹ̀dẹ̀ ti dé báyìí wọ́n ti kick start iṣẹ́ ti bẹ̀rẹ̀ lóní pẹ́rẹ́ láti ọ̀dọ̀ aláṣà tolùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò yín mọ́mọ́ àtọ́ ń pè mí tán ní fine girl là ń gbé bọ̀ wọn láwọn pẹpẹ yóò là ń gbé bọ̀ mo ní ní nǹkan tètè ń tẹ pẹpẹ yóò lọrùn mo níṣẹ́ tí mo jí very calm girl very beautiful sweet girl bí ẹ̀bùn yẹn máa bá wa fìfẹ́ gbà wọn ní gbàgbé fún yín. ṣé gan ni o Oyinmomo TV mo dúpẹ́ lọ́wọ́ yín o ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò iléeṣẹ́ yín ò ní jóná lágbára Ọlọ́run ṣé gan mo really appreciate. ẹyẹ wọn lórí ètò Oyinmomo wọn ní kó olùkó pọ̀ Yorùbá lẹni ṣókí báyìí òun lọ bẹ oge níbi tí a máa fi àdàgbà ètò yìí níbi tí a máa fi rọ̀ sí lẹ́ni òun ládé dúró yìí mo lérò wípé èyí tí Mojisola Adébánjọ mú wá fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtàn ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi tíṣẹ́ nǹkan tíṣẹ́ yìí ti dà fún wọn àti ibi tí wọ́n tún gbé lọ mo lérò wípé àti jẹ̀gbádùn ẹ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ wa my fave no be only say make you dey save ẹ lọ wo àwọn iṣẹ́ wọn náà lè wọ́n ní lórí Àpáta TV ló wà Farida Secret wà ń bẹ̀ Òjò náà Coward ìyẹn náà dẹ̀ wà ń bẹ̀ Ọlọ́run ní bá iṣẹ́ wọn wá jẹ́. ẹ̀yin wọn lórí ètò Oyinmomo gbogbo ẹ̀yin tí ẹ bá wá wo tó bá ti dùn nǹkan sí comment section àdúpẹ́ bó bá dùn mí náà ẹ fẹ́ kí n sọ fún yín pé kò dùn ẹ lè gẹ́ẹ̀tì mi bó bá dùn náà ẹ tún kọ́ síbẹ̀ àtẹ̀yìn tó yẹ pé àwa pìrìsẹ́ńtà lẹ máa mú àlè sọ pé ẹ bú wa ẹ fògbọ́ náà lára ẹnu yín náà ni déédéé náà ni ipa kó ìmọ̀ṣùtì àlè sọ pé ọlọ́gbọ̀n dàrú ẹja fi tó kulẹ̀ orúkọ tèmi Damilola Adémọ́lá ọmọ Banire ẹ jẹ́ ká máa gbára wa ní ìmọ̀ràn àti ìyànjú ẹjọ́ ìwọ tó bá jẹ́ òbí gbìyànjú láti mójútó àwọn ọmọ ẹ̀ ìwọ tó bá jẹ́ ìyá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pé àwọn obìnrin ẹ jẹ́ ká máa ní ìpinnu láti sọ pé iye ọmọ tí agbára mi gbé àti bí mi léyìí ẹ jẹ́ ká padà lẹ́yìn pé ọkọ mi fẹ́ràn ọmọ tí mi ò bá bí méjìlá fún àlọ́ bí omi jẹ́ ó lọ bí ọkùnrin ò ń bímọ kù obìnrin ló lè lọ kó má padà ìgbà míì wá ní ìyá sọnù ọmọ wálé ìgbà míì wá ní ọmọ sọnù ìyá wálé ìgbà míì àti ẹ̀lẹ́rẹ́ ni àmì jẹ kí wá là ń ṣe wàhálà fún wà wá lọ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà fọkùnrin tó yẹ pé tó bá tún mú ṣòkòtò ẹ̀ báyìí tó bá dìde ó tún lè lọ bí méjìlá míì síbò míì kí la wá ń ṣe wàhálà fún ṣé ọmọ pé tèmi àti bàbá bọ̀tà ni mi wá ń ṣe tábà lọ́mọ ń títì kí lè máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ìyá ọmọ yìí dà bẹ́ẹ̀ náà ni ìyá ló máa kọ́kọ́ ń pè ká tó pe bàbá so ní ìdí èyí fún ìdí èyí nítorí ìdí èyí ẹ̀yin obìnrin ẹ jẹ́ kí àìnù wa kò ṣe kíni kó sharp ẹ jẹ́ kí ọpọlọ wa kó pé òní ìdí kan máa sọ fáwọn obìnrin pé bá àǹkàlì ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ wípé àǹkàlì yẹn wà àdè máa fi tọ́ ọmọ gbogbo àwọn ọmọ wa lọ́ máa yanjú ó dìgbà.